Aya mi ni o, aya mi ni Olúbùkọ́lá òkú ọdún. Màmá dára sí mi kórí jẹ́ òpẹ́ o. Ọkọ rẹ lóní ó tẹ́wọ́ àdúrà. Àṣeyí ṣàmọ́dún kò pẹ́ láyé. Ọdún ẹ ló mọ̀mọ́dé. Ọdún ẹ ló mọ̀mọ́dé o. Kíkú mọ́ parí dùnnú àwa ọdún ẹ ló mọ̀mọ́dé. Ọkọ ló rán mi wá òwe. Ọkọ ló rán mi wá òwa. Kórí jẹ́ ogbó kò pẹ́ láyé. Ọkọ ló rán mi wá. Bìrì àyíta a kì í gbọ́ kó lódùmarè o. Bìrì àyíta a ò ní gbọ́ kó lọ́jọ́ ìbí o. Bìrì àyíta a ò ní gbọ́ kó Olúbùkọ́lá o. Bìrì àyíta afẹ́fẹ́ lálẹ́ tó lóhùn ó gbóhùn mi rọ̀kùn. Fúfú lẹ̀lẹ̀ tó lóhùn ó gbóhùn mi rọ̀ ọ̀sà. Ó sì dákun mọ́ ni ó mọ̀ gbèrè ọ̀sà mọ́ mo fẹ́ fi kọ́ mọ lọ́jọ́ bí òní o. Olúbùkọ́lá o, Adébíyí ti sọ́jọ́ bí lónìí mo wá kí o kórí jẹ́ òpẹ́ láyé. Àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin, onínúure oníwàáre, ẹni ọkùnrin kò lọ́nà tó ní bẹ́lẹ̀ yóò jáyẹ ni a sì jálé ẹni màmá dára sí mi ọdún ẹ̀ lóde. Ayáyọ̀délé òkú ọdún òkú ọdún ó sì kó àṣeyẹ orógbó lóní ògbó òbí wá bí kú dànù lórí rẹ̀ ẹ̀wà lóní òmò wá kò sì mọ bẹ torí pẹ́pẹ́pẹ́ lòún ṣe ilé àárọ̀ àtẹ̀pẹ́ bí lẹ́sẹ̀ mi tẹ̀ náà oyin mọ̀ tẹ̀ nínú afárá ekulu mọ̀ tẹ̀ láláyé rè òjò láwà mọ̀ tẹ̀ nínú apà ọdún wa ní dé ká mọ̀ ṣeré òbí rán orógbó lóní ògbó òbí wá bí kú dànù lórí rẹ̀ ẹ̀wà lóní òmò wá kò sì mọ bẹ́ẹ̀ iwájú iwájú lọ́pẹ́ bí tirẹ̀ sí iwájú iwájú ló mọ lọ ó mọ nírẹ̀lẹ̀ ó sì mọ ga ọmọ ládélé ọdún ẹ̀ lóde kò wá tí bó ṣe lè pẹ́ tó lé ayé ó ní tánà ó sàárè ọmọ ọkọ rẹ̀ ló pè mí sórí aago Ayọ̀délé lónìí wọn mọ̀ kí ọ ní gbèjègbèjọ ó ní wọn bá ń kárí dùnnú mi wọ́n bá ń kẹ́ni bí ọkàn mi pópó ọdún ó ní kí ọkọ̀ rí ewu ó ní bọ́ọ̀dẹ pa láwọn bàbá tó gbé bí ọlọ́mọ ó lóun ti mọ́jú roko òun ti mọ́jú rọ̀sán kò sẹ́ni bí rẹ̀ nílé ayé ń bí ó láyà rere tó ń gbọ́ tọkọ tó ń gbọ́ tọmọ tó ń gbọ́ tẹbí ó wá ní bọ́ọ̀dẹ pa láwọn bàbá tó gbé bí ọlọ́mọ Fìdítì nílé o lọ́yọ̀ ọmọ láàfin ojú pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ṣé ó pè máa ní ṣólókè bẹ́ẹ̀ yẹn ni ọmọ ẹ̀rín ṣe bí ìjà á tán ìjà ò tán ẹ̀rín láàrin nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ Fìdítì ìlú ọgbọ́n ìlú akọni ìlú jagunjagun ọmọ akẹ́kàkàkàkà kọ́lọ́rọ̀ ó gbọ́ ọmọ Fìdítì sórí àpótí ni wọ́n gbó kílé àwọn bàbá rẹ̀ ọmọ akọni tí gbógun mi lójú ogun ọmọ títìrí méjèlá akọmọ olùkọ́ ewì láti rí lápò ikán tí rí kan wẹ́ẹ̀wẹ́ jẹ ikán kó tó ti rí pẹ̀kú bẹ́ẹ̀ ni wọ́n ti rí pẹja ọkà bàbá ti rí òdì tó lóko òkè ni kò ti rí kọ́ mọ̀mọ́ owó mọ́ kó wá sọmọ rẹ̀ ní Kútẹ́kùn tọ́rájí ṣe bí Ọ̀yọ́ lárí o Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan pínísí lọ́mẹ́rin tí Fọláyàgì níbi tán ti ní kó lówó gbowó kí wọ́n fàdá tọwọ́ tiẹ̀ sílẹ̀ kó lè bá àdìjà kó lè bá àdápọ̀n mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ àṣẹ ìṣàmọ́dún ọdún owó ọdún ọlá ọdún yìí ló sì mọ̀ ṣe ìlọ́wọ́dì ilé àwọn yèyé tó gbé bí ọlọ́mọ Jẹ̀bú nílé o Ìjẹ̀bú mèrè ní ìwà màdùn mọ́sù pẹ̀díyẹ jẹ́ ọmọ aládìyẹ òkòkò mọ̀gà èyí tí fẹ̀yàwó kéègbékéègbé mẹ́bẹ́ fọkẹ́ kò ní Ìjẹ̀bú ìbáyín ní mẹ́gùn wọ́gbó rẹ̀ mọ́ ọmọ fíjù Jẹ̀bú tí fọkọ rẹ̀ jà pé náà bówù Jẹ̀bú wọn ni ẹni wí ní bówù jẹ́ báwọn ni ẹni wìn ní bówù jẹ́ bá fẹ́ ní rẹ̀ tó kù sọ́dún alágẹ̀mọ́ lẹ́màdùnmọ́kò pẹ̀díyẹ jẹ́ ọmọ òun ṣe ni ọyọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ mọ̀ òyìn tí ń ṣe ni ò lè pa ni.
Ìjẹ̀bú lọ́kọ́ náà ó dọ̀là kóyìnbó tó kówó dé ìgbòyìnbó kówó dé lówó ọ̀hún tún wá pọ̀ sí i iná fi ní kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó ìtọ́ Jẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ Jẹ̀bú owó kúkúrú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o lẹ́yìn Jẹ̀bú ọmọ èrè ní ìwà mẹ́bí nínú ilé àwọn yeye rẹ̀ àṣẹ ìsàmọ́dún ọmọ ní fọ́dún ìṣó òpin lágbára Ọlọ́run ọba ọkọ rẹ lónìí wọn mọ kí ọ ní gbèjègbèjò ló pọ̀ ọdún ó ní kó mọ níjà ọgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde tán bá wọn ní ìta ló ń kọrin ewì ṣe ti gbọ̀rí Òṣùpá Akéwì lèmi jẹ́ èmi la fíjà Akéwì tí wọ́n ń wí àfíjà Akéwì tó gbòde ọmọ olókè o.